máa gbọ́ ń tó ń trendy ọkùnrin kan ní Equatorial Guinea òun mọ̀ ní population nílùú yìí orílẹ̀-èdè tá à ń sọ yìí wọ́n ní 1.9 ní population wọn wọ́n 2 million bóyá wọ́n tó gbogbo Ìlọrin wọn ò tó Ọ̀yọ́ state population wọn ò tó Ọ̀yọ́ state wọn ò tó Ìlọrin ní ọkùnrin yìí ló lórí àwọn bíi EFCC lọ́hùn tó jẹ́ amúnimọ́dá tí máa mú àwọn èèyàn tó bá ṣẹ̀ ọkùnrin wọn ló ní dáólà gan tó lò àwọn èèyàn sì kó jẹ́ ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ wọ́n ní wọ́n bá ní káwọn ọlọ́pàá lọ ṣèwádìí ẹ̀ ní kó ọwọ́ òfin o ní lu páńpẹ́ òfin o kábíyèsí Ọlọ́run ẹ máa ṣí àkíní wọ́n á ní ìjọba ní kọ́lọ́pàá lọ ṣèwádìí ibi wọ́n ti ń lọ ṣèwádìí tí wọ́n ń wálé ẹ̀ wípé kí wọ́n wò ó wọ́n sọ lọ́wọ́ àtẹsẹ̀ gẹ́gẹ́ bàjẹ́ ṣe é sọ́lé Olódùmarè wọ́n bá wọn kásẹ̀tì kan gba àwọn wà lákọ̀ọ́kọ́ ojú wọn ṣẹ́ pẹ́pẹ́pẹ́ ṣé wọn ò tí ì rí nǹkan kan wọ́n ní obìnrin 400 irinwó obìnrin kíni tí ẹ ló fi yàtọ̀ fún Ànábì Sùláímánù obìnrin 400 ńlọ ya fídíò rẹ̀ tí wọ́n jọ láṣepọ̀ ẹ wá wòye tó ṣe tí ọ̀ lájọṣepọ̀ ẹ wá wòye tó ṣe tí ọ̀ ya fídíò rẹ̀ mélòó láwà á kànú eyín Adépèlé tó bá jẹ́ ẹ̀yin ló lórí ìlú àbẹ́yìn la dájọ́ gbogbo àwọn tí wọ́n mú tí wọ́n rí fídíò wọn àwọn ọmọ èèyàn ńláńlá ń bẹ́ńbẹ́ o àwọn ìyàwó èèyàn ńláńlá ń bẹ́ńbẹ́ o ìyàwó ẹ̀gbẹ́ ẹ̀ wà ń bẹ̀ ìyàwó ìbátan rẹ̀ wà ń bẹ̀ aláàbúrò rẹ̀ kankan wà ń bẹ̀ 400 aláboyún wà ń bẹ̀ nínú àwọn tó bá ṣèṣekúṣe yìí ẹ dákun bọ́ bá ṣẹ̀yìn ládájọ́ ilé ẹjọ́ tí wọ́n wá firú ọkùnrin bẹ́ẹ̀ síwájú yín tí wọ́n ní ẹ dájọ́ fún irú ẹjọ́ wo lẹ̀ ẹ́ dá ná ẹjọ́ wo lẹ̀ ẹ́ dá 080 333 19700 080 3 mẹ́ta 19 700 bọ́ọ̀ bá dájọ́ dáadáa ó ní gbẹ̀bùn o bọ́ọ̀ bá dájọ́ ń dáa ọ̀ gbẹ̀bùn bọ́ọ̀ bá jẹ́ adájọ́ tírú ẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n fi ọkùnrin síwájú ẹ̀ pé kó dájọ́ fún irú ẹjọ́ kí n lọ́ọ́ dá ẹ káalẹ́ o. Hello somebody ta ló wà ń bẹ̀? Hello ẹ káalẹ́ o. Hello. Hello. Hello ẹ káalẹ́ o. Ẹ máa sọ̀rọ̀ sá. Ẹ káalẹ́ sá. Ẹ káalẹ́ ń bolẹ̀ tí ń pè yí o. Gbádùbọ̀ láti sọ́kà. N ò gbọ́. Ẹ má bínú nẹ́tíwọ̀kù yẹn ń ṣe bákàbákà á gbọ́ dáadáa. Zero 080 3 mẹ́ta 19 700. Ẹ káalẹ́ bá o. Ẹ káalẹ́ o. Orúkọ tuntun ti kọ́mọ̀dé ọládìwájú ọládìméjì láti ìlú Òró ní Kwara State. Ṣé ẹ gbọ́ ti ọkùnrin tí wọ́n sọ pọ́ dà lóru? Mo gbọ́ kó làwọn ti ẹ̀rù fídíò ẹ̀ gan. Mo jẹ̀ ká gbé sórí ẹ̀ nítorí. Ó wò kú wò ní yín àgbàlagbà tí ń wo ẹ má bínú bàbá. Ẹ má bínú. Àgbàlagbà tó mọ̀ worú yùn. Ìjẹ́ ẹ̀gbọ́n tó tó wá ṣẹlẹ̀ báyìí. Wọ́n ti rí fídíò ìyàwó rẹ̀ náà. Ìyàwó rẹ̀ náà. À ń tẹ̀lé bó ṣe kó lọ.
wọ́n ti rí tìyàwó rẹ̀ náà àtọkùnrin míì àwọn. bẹ́ẹ̀ ni bàbá. tí ẹ bá firú ọkùnrin níwájú yín irú ẹjọ́ kí lẹ̀ dà fún náà sà. ṣe rí tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ pé òfin orílẹ̀-èdè ó máa ń ní pé láti jẹ́ kó jẹ́ fact and figures pé ìjẹ́ ni ó ṣe ẹ̀sùn tí wọ́n fi kàn án. ẹ̀yin gẹ́gẹ́ bí adájọ́ mo fún yín láǹfààní ọ̀yà ẹ̀rọ òfin tẹ́ fi dájọ́ fúnra yín. òkè sẹ́ni bó bá ṣe pé wájú mi náà gbé wá gẹ́gẹ́ bí adájọ́ tí wọ́n sì fẹ̀sùn ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ó ṣe nǹkan ló ṣe ni. bàbá ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni. ẹ̀wọ̀n ọdún mélòó. ọdún mẹ́ẹ̀ẹ́dógún. ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ pàtẹ́wọ́ fúnra yín. ẹ ṣe mi ọ̀rá kò tó pa. 080 3 mẹ́ta 19 700 ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. níbo lẹ ti ń pè wáyé. ẹ má dúró tí bá ti ń rọ́pò àmọ́ gé o. ẹ káalẹ́ o. ẹ káalẹ́. yes. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. ọ̀dà bí ẹni pé ẹ káalẹ́ o bó lẹ ti ń pè. látàpátá ń bọ̀. látàpẹtẹ. látàpátá yes. ọkùnrin yẹn tó bá jọkùnrin ọba jẹ́ yìí ládájọ́ tí ẹ fi irú ọkùnrin wájú ẹ̀ irú ẹjọ́ kí lẹ̀ dà fún ná. màá ní kò lẹ́jọ́ jẹ́ nítorí pé kò fagídí mú wọn. màá ní kò lẹ́jọ́ jẹ́ nítorí pé kò fagídí mú wọn. kò fagídí mú wọn kò lẹ́jọ́ jẹ́ ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́wọ́ fúnra yín. 080 322 ẹ káalẹ́ o. ẹ káalẹ́ nǹkan Kola Olootu. ẹ káalẹ́ sà o. ẹgbẹ́ àti ìlọrin mo tún sọ láti akéjà ta sójú mi. tó bá jẹ́yìn lọkùnrin yẹn bá fi síwájú yín pé ẹ dájọ́ fún ọyẹ dájọ́ rẹ̀. àkọ́kọ́ náà tó bá yẹ pé wájú mi wọ́n gbé ẹjọ́ ọmọkùnrin náà wá Mr Fresh ní sọ láti akéjà ta ní ìlọrin. tó bá yẹ pé mi ni wọ́n dájọ́ rẹ̀ wá wọ́n ń péjọ rẹ̀ wájọ́dọ̀ mi. èmi máa fi ọkùnrin náà nítorí pé kí ni kò fẹ́ẹ̀sì kankan nínú ẹ̀ o. kò jẹ́bi kankan. kò jẹ́bi kankan torí kò fẹ́ẹ̀sì wọn àwọn tó dẹ̀ bá sọ̀rọ̀ kí n ṣe wájọ́ kí n ṣe ṣáàjì àbùsù láàrin wà ní gbogbo ọjọ́ ní òkè ṣe ọmọ kékeré. wọ́n ń sọ méke. ọmọ kékeré o. èyí sì sàwọn wọn lọ fẹjọ́ ẹ̀sùn jọba. so èyí bá jẹ́ pé mi náà gbẹ́jọ́ rẹ̀ wá bá o ápì rẹ̀ ni ó kọ́ àwọn ọkùnrin ní ọgbẹ́ni. ẹ pé ọmọ lọ pẹ̀lú. máa ní kó máa lọ sí kó máa lọ mo ìjà rẹ̀ kó máa lọ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. kó máa lọ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà kó máa lọ. Mr Fresh ní sọ̀rọ̀ nílọrin. ẹ pàtẹ́wọ́ fúnra yín adájọ́ nìyín. Mr Fresh ní sọ̀rọ̀. 080 323 19700. 080 3 mẹ́ta 19 700 ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. ẹ káalẹ́. yes ma. ẹ kó ètò. ọkùnrin kan ọba obìnrin 400 lájọṣepọ̀ wọ́n wá ó sì rìkọ́ọ̀dù gbogbo wọn nù fídíò wọ́n wá rí fídíò náà wò ẹ gbọ́ tó bá jẹ́yìn ni adájọ́ tí wọ́n bá fọkùnrin wájú yín irú ẹjọ́ kí lẹ̀ dá. àtàwọn ọ̀sẹ̀ mi ni wọ́n kọ́kọ́ máa lọ́lé rẹ̀ náà kó mọ́ òṣìṣẹ́ wọ́n kọ́kọ́ yọrí iṣẹ́ náà àkọ́kọ́. ẹ pé ọmọ lọ́lé rẹ̀. àwọn afúnni bẹ́ẹ̀ ni kó mọ́ òṣìṣẹ́ ìrìnnà kó mọ́ òṣìṣẹ́ náà wọ́n yọrí iṣẹ́. ok ẹ dàdó ń bi iṣẹ́ pé kó kúkú lọ kọjú mọ́ ẹ tí ń ṣe pé èyí ò dáa fúnṣẹ́ rẹ̀ kọ́ mọ̀ ṣiṣẹ́ máa dá. wọ́n sì fún bẹ́ẹ̀ ni wọ́n sì fún lẹ́wọ̀n mẹ́ra bí ọdún kan. wọ́n fún láàyè bí ọdún kan pé kọ́ mọ̀ padà bọ̀ tọ́dún kan bá pé tán.
bẹ́ẹ̀ ni kó fẹ́ wọn bí ọdún kan ẹ̀wọ̀n bí ọdún kan tó wá jọ mọ àwọn àtàwọn ọmọ. Dádú ẹ fún lọ́lùdé nù ẹ fún lọ́lùdé ọdún kan pé tó bá parí ọ̀lùdé rẹ̀ kó tún mọ̀ bọ̀ ń bi iṣẹ́ rẹ̀. ó mọ̀ wá bí iṣẹ́ mọ́ o ó sì tẹ̀wọ̀n ọdún kan kó mọ̀ wá bí iṣẹ́ mọ́ wà. kọ́mọ̀ wá bí iṣẹ́ mọ́ ọ̀dà. ẹ káalẹ́ sà. Yes o. Látọ̀lú lọ́yọ̀ ní lábá àbò. Yes. Ẹ gbọ́rọ̀ ọkùnrin tá a lọ ọba obìnrin irinwó obìnrin lájọṣepọ̀ tọ́gbà ọ̀ka fídíò wọn lẹ̀ wọ́n ìjọba wa ká fídíò mọ́ lọ́wọ́ ẹ gbọ́ tẹ̀ ń bá jẹ́ adájọ́ irú ẹjọ́ wò lẹ́ẹ̀dá fúnru ọkùnrin. tí n bá jẹ́ adájọ́ irú ọkùnrin bẹ́ẹ̀ ó ti báyé jẹ́ jìnnà. ó ti báyé jẹ́ jìnnà. máa fi sẹ́wọ̀n gbére ni. máa fi sẹ́wọ̀n gbére ni torí yóò tún mọ́ ọba ayé jẹ́ lọ ní tó yàn bá fi ilẹ̀. kí lẹ wàá ṣe fún un. máa fi sẹ́wọ̀n gbére ẹ̀wọ̀n gbére. ẹ̀wọ̀n gbére lẹ́ẹ̀ fi sí. bẹ́ẹ̀ ni sà. tẹ́ ẹ bá wá fi sẹ́wọ̀n gbére ní jẹ́ wọ́n gba béèlì ẹ̀ láéláé nù. ẹnì kí wọ́n gba béèlì ẹ̀ torí ó ti bá yí àwọn èèyàn jẹ́jẹ́ náà. ẹ̀sùn mọ́kàn lọ mú wọn tipátipá báwọn èèyàn kan ti sọ wọ́n ní ò mú wọn tipátipá gbogbo ẹ̀ tó sì bá lájọṣepọ̀ kọ̀sọ́ méke pé ọmọ pé àgbọ̀ àríró eléèrí ń bẹ̀. àwọn tí wọ́n jọ ṣe pé ó ṣe kéré gan náà ó ti fi wọ́n ṣẹ̀ṣẹ̀ gan báyìí. ẹjọ́ wo lẹ́wàá dá fún gbogbo àwọn 400 obìnrin tó bá lájọṣepọ̀ níbẹ̀ bá fòun ẹ̀wọ̀n gbé. àwọn obìnrin tó bá lájọṣepọ̀ ọlọ́run ni ó ṣèdájọ́ tiwọn. ọlọ́run ni ó ṣèdájọ́ tiwọn ṣùgbọ́n èyí ó ṣèdájọ́ tọkùnrin ẹ fẹ́ràn ara yín ìyá ẹ fẹ́ràn ara yín torí àwọn obìnrin tó ṣe báṣabàṣà lẹ fi fẹ́ bínú sí báwọn o. báńkì wo lẹ̀ ń lò báńkì wo lẹ̀ ń lò. èmi ni mò ń lò irú ẹgbẹ́ ìwòdájí o. ngbẹ́ bá sọnù sí ẹ pè mí. olóògbé ti ẹ̀dùn pé mo kò wọlé lálẹ́ ọ̀ wọlé. ẹ pè mí padà tọ́ ẹ bá sọnù sí ẹ bá sọnù sí. bíbí ìsítálì ni o ẹ̀kọ́ tó báyà níbi ìlà wà. 080 mẹ́ta 19 700. olúmú ìwà ni. Akọ́láwọlé Olóòtú ọmọ àdábánì. ẹ káàlẹ́ o. aláṣẹ kí n fẹ́. nínú kò sé mọ́ ní tí ó wáyé. Hello somebody. ìgbésẹ̀ bá fi kà ọba ìjọkẹ́. Hello ẹ káàlẹ́ o. ẹ káalẹ́ sà. Yes. láti Ìlọrin ni mo ní lọ sọ láti Ìlọrin. Yes. ẹ bá jẹ́ pé mi ni adájọ́ tí ń dájọ́ fún wọn. àdékùn ọlọ́jọ́ yìí fún ni. kó gbé ẹ̀kọ́ bá wọn tó kù orí bí wọ́n sìnkú rẹ̀ lò ó dìpò ẹ̀rẹ́ wọn jẹ ni. bẹ́ẹ̀ni. ìdájọ́ tẹ́ dá fún mò ń gbọ́. bẹ́ẹ̀ni àdékùn ọlọ́jọ́ yìí fún bí wọ́n fi kú ẹ̀rẹ́ gbogbo àwọn èèyàn jẹ ipò orí bí ẹ̀rẹ́ wọn jẹ àwọn tí ò lágbára ipò orí bí ẹ̀rẹ́ wọn jẹ ọjọ́ bí ẹ̀kọ́ bá wọn ti máa ń bọ̀ lẹ́yìn rẹ̀. àwọn tó lágbára wà ń bẹ̀ o ọmọ adájọ́ wà ń bẹ̀ o ìyàwó adájọ́ wà ń bẹ̀ o. èyí ló fi kú ẹ̀rẹ́ wọn jẹ ipò tó yẹ kí ẹ̀rẹ́ wọn jẹ lókè tó ń gbà. ẹ pé wọ́n yẹgi fún un. kí lẹ wàá ṣe fáwọn irinwó obìnrin tó bá lájọṣepọ̀ yẹn kí lẹ ṣe fáwọn. ẹ̀ló kí lẹ ṣe ìyẹn ti já kábíyèsí ọlọ́run. ẹ̀ló ẹ káalẹ́ o èmi ti wọlé ìpè ń jápè ní ẹ má bínú o ẹ káalẹ́. Táíwò ni látọ̀yọ́. Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kí ọ máa ti bà. ẹ káalẹ́ bàbá mi. ẹ pẹ̀lẹ́. ọkùnrin. ṣe arákùnrin yẹ kò ní fort torí pé àwọn èèyàn tó wá bá yẹn àwọn arábìnrin tó wá bá yẹn kò fi oògùn mú wọn kò lè ní bá mú wọn. kò fi tipa. èyí ẹ mo dábí mo ń lọ ìdánwò ẹ̀kọ́ mo fún mo fún ìyẹn kò jẹ̀bi àwọn dábí yìí ni wọ́n ní nítorí bí kò fògùn mú wọn. ẹjọ́ kílẹ̀ wà á dá fún agbó àtótó. ẹjọ́ bí ń gà fún òun ní pé kọ́jà pé kan filẹ̀
kan sílẹ̀ kó wọn lọ yá àtàlàfíà nítorí àwọn tó bá ṣe rí. kó tún mọ̀ báyé jẹ́ lọ bá nǹkan mọ̀ continue. mo lọ fi pamọ́ ni. ibo lẹ́ fi pamọ́ sí. kó lọ gbàlọ́gbẹ́ wọn ibi lọ sí lórí ìlú ibi lọ kó lọ wáyé máa ń dín ibi lọ sí láàrin àwùjọ. fílẹ̀ náà nù fílẹ̀ nù. bẹ́ẹ̀ ni kó lọ́mọ sí lọ́gbẹ́ wọn náà. ẹ mú ẹ pè ẹ lọ fi pamọ́ ẹ̀wọ̀n ọdún mélòó ẹ wàá fi sí. kó lọ wáyé máa ń dín kó lọ wáyé máa ń dín náà kó lọ wáyé máa ń dín kó lọ́mọ sí ẹ̀ bẹ́ẹ̀ náà kó lọ́mọ gbàdọ́gbẹ́ bẹ́ẹ̀. ẹ tí ní dájọ́ ẹ̀wọ̀n fún rìmáìndì ní ọ̀kọ̀ọ̀kọ̀ wà báǹkì wo lẹ̀ ń lò. bẹ́ẹ̀ni ó pè ní sà. ó pè ọyẹ account number yẹn. 81 sà. 81. bẹ́ẹ̀ni. 45. 21. 54. 15. bẹ́ẹ̀ni. ìdòwú ló gbé wa ìdòwú Ibrahim Ayuba. bẹ́ẹ̀ni. ẹ̀rù owó ńlá kàǹtì yín nìsín kẹ́ ẹ máa fi sọ ọ̀rọ̀ ìjà pé gẹ́gẹ́ bí adájọ́ tó dájọ́ lórí ètò lálẹ́. kò ní tán fẹ́ sá o. àmì ọlọ́run. kò ní tán fẹ́ sá o. ó ní bàjẹ́ sá. ọkọ tó yin sá o nínú ṣìkà. ẹ̀lú ẹ̀ káalẹ́ o. ẹ káalẹ́ sà. tó bá sẹ̀yìn ládájọ́. aláàjì tó yìí ni láti Ìlọrin. láti Ìlọrin tó bá sẹ̀yìn ládájọ́ bó lẹ irú ẹjọ́ wò lẹ́ dà fọkùnrin o. tó bá sì mi ni adájọ́. tí mo sì kọ́nfàmù rẹ̀ pé àwọn 400 ni. obìnrin kan ẹ̀wọ̀n ọdún kan ní ìṣẹ̀lẹ̀ lórí yóò wá jẹ́. obìnrin kan ẹ̀wọ̀n ọdún kan lórí 400 years sínú. bọ́ bá lò ó pé déédéé bí ò lò ó pé kọ̀ọ̀kan mi. tọ́ba wa kú ńkọ́ tọ́ba wa kú kí 400 ó tó pé ńkọ́. ó kú náà nù wọ́n mọ̀ ìdájọ́ tó wà lórí rẹ̀. mọ bí wọn ṣe máa ṣe fẹ́ di tí wọn bá dá ẹ̀wọ̀n tí ó bá lò pé wọ́n wàá fọyín ọdún tó kù sára sáínbọ̀dù wọ́n wàá fi há orí sàárè rẹ̀ wọ́n fi há orí sàárè rẹ̀. títí yóò máa wá jẹ́ ẹ̀kọ́ fún àwọn gbogbo àwọn tí wọ́n bá ń kọjá ń bi sàárè rẹ̀ tí wọ́n bá ń rí. ìwọ̀nba tó bá lè lò láyé kó lò ó nínú ọdún 400 yòókù ẹ wàá rí sáínbọ̀dù sọ pé ọkùnrin kan tí. ọba obìnrin rí ó sùn. wọ́n máa wá jẹ́ ẹ̀kọ́ fún àwọn àtọ́bákù. báńkì wo lẹ̀ ń lò mọ́ láìkì ìdájọ́ yìí. Ecobank. bẹ́ẹ̀ni. Ecobank ọ̀yà account number yín. 261. 61. 261. 261. 11. 11. 22. 22. 435. 435. 5. bẹ́ẹ̀ni. Yunusa Saidi ló gbé wa o. bẹ́ẹ̀ni. ọbẹ̀ ó ti dọbẹ̀ ẹ mọ̀ pé owó tó fún ìjàgùdà orí gbé. jàgùdà orí gbé o ọlọ́run pẹ̀lú rẹ̀. ẹ̀mí ìlú gbé. amina. oníṣì sọ. amina. ẹ mọ̀ lọ fowó nsọ̀rọ̀ àjìjà.